bàbá wa lọ ọ̀dàrè mọ́ bọ̀ ó bàbá wa lọ ọ̀dàrè mọ́ bọ̀ ó àìsí Babátúndé ọ̀dàjúlé ọ̀run o bàbá wa lọ ọ̀dàrè mọ́ bọ̀ ó bàbá wa lọ ọ̀dàrè mọ́ bọ̀ ó bàbá wa lọ ọ̀dàrè mọ́ bọ̀ ó àìsí Babátúndé ọ̀dàjúlé ọ̀run o bàbá wa lọ ọ̀dàrè mọ́ bọ̀ ó. ẹ má kú ojú òpó dí àfẹ́bòjò pẹ́ẹ́nu sàǹsọ̀fọ̀ ọ̀pálábọ̀ tí èkó fọ́ onígbà ń sọ òrìṣọ èrìwó nínú igbó igbó pàkéṣe àjànàkú ti sùn bí òkè ọ̀dájú ni kú ikú yóò ṣeun ikú pọ̀dẹ bí ẹni tí ò ní àpò ikú pọ̀gbẹ́ bí ẹni tí ò ní àtọjà lébè ikú wá pàgbé lè dàrú mọ́ o ikú pàlùkò èlé kò sùn ikú palẹ́kẹ̀lẹ̀ kéhùn kan mọ̀ sí gbogbo ẹni tí ń kẹfọ́ dájú ní kú ilẹ̀ ń jẹ̀yàn bàbá wa Justice Isaac Babátúndé Délànà ọmọ àjàgbé bọ́ ọ̀dọ́rùn ọ̀sọ̀rùn re ó di gbére ó di kéṣe ọ̀dàrìnà kò ó tún dojú àlá ó di béèyàn táyé wá tá a padà wá yọmọ ká tó rẹ́rìn ó dìgbò Babátúndé o ká tó rẹ́fọ̀n ọ̀dọ̀dàn Justice Babátúndé rí bí o ikú ṣe bí ikú tí mo lóore lọ Délànà sótún wá dọjọ́ àjíhùndé ká tó fojú kanra kò sẹ́ni tí ò ní kú tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò èmi ò rí mọ́ o Bátúndé o bàbá Yéjídé bàbá Olúfọláhàn àṣẹ́bẹ̀yà ṣe kúrè ikú yóò ṣeun bàbá ọmọ Bọ́láńlé ó tún di níwàlẹ̀ ọ̀run ká tó fojú kanra bàbá Olúfúnlọ́lá o gbéralẹ̀ òǹdè òkú gbérí o mo ní ò lè dìde òkú jòwèrè wọn ò lè paradà Babátúndé sọ́tún dájọ́ àjíǹde ni bó délé kó kílé bá ọ̀dọ́ náà ó béèrè ọ̀nà májọkùnrùn àníkọ́ májè kò ló ohun tí wọ́n bá ń jẹ lálákejì ni kọ́ ọmọ bá wọn jẹ ọjọ́ àlàmísì ọjọ́ kẹtàlélógún ọjọ́ ní jẹ́ lọ́dún 2020 náà ni lọ́jọ́ tí bàbá dágbére fáyé pòdìgbò ṣe ọjọ́ tí mo wí ọ̀hún ẹyẹ kòwé kan ṣàdédé kélé Bátúndé kòwé ọ̀hún kété kòwé ọ̀hún ọ̀há ìràwọ̀ ńlá já lójú sánmọ̀ gbogbo lẹ̀ ní mìtìtìtì èmi ò tètè mọ̀ 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 wípé ọmọ wọn lókè ńlá Ifọ̀ lọ́rùn àjò àìbọ̀ ọ̀dájú ní ikú ọ̀mẹ́ nìkan ọ̀dájú ní ikú ọ̀mẹ́ nìkan ikú pàṣẹyàn ikú pàṣàrò ikú náà lọ́pàdà máàsì bàbá sọ ikú náà lọ́pàdà máàsì bàbá sọ Justice Isaac Babátúndé Délànà ọlọ́ o orebita ìbánidé èmi ò rí mọ́ o bàbá wa lọ́kọ̀ọ̀kọ̀ ọlọ́kọ̀ọ̀kọ̀ bí ẹni tú mi lọ́rùn akèrèǹgbè ó di bá táyé wá déyàn padà wá yọmọ kò sẹ́ni tí ò ní kú tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò gbogbo wa lára kàrà lọ́wọ́ Olódùmarè àdúró sanwó ìjọ ọjọ́ kálukú bá pé ní ọlọ́pọ̀wọ́ Olódùmarè fún ẹ má fọ̀rùn yọ̀yàn mọ́ gbogbo èèyàn ní ń bọ̀ Bátúndé bàbá ń rebi àmọ́ dánilógún ọdún rí o bàbá ràjò àmọ́ dọ́gbọ̀n oṣù ọkọ Grace ẹ̀bùn wà lọ́kọ̀ dágbà kankan ẹ̀bùn ìyàwó olóògbé ẹ̀mọ́rò mọ́ o Ọlọ́run tí sọkò kó aṣọkọ fún ọ Òdùmarè ò ní ṣe é ní tẹ̀lé-tẹ̀lé ẹ̀ mọ́ sàmì ẹ̀ Èdùmarè ò sì ní ṣẹ̀rùbà yẹn mọ́ bá mi sàmì àṣẹ ẹ gbò bí olúgbógbó ti gbó Grace ẹ̀bùn ẹ dàgbà bí olúgbàǹgbà tìrìgbà
ẹ fọwọ́ pawú ẹ fèrègì jóbi ẹ ní tètè kú lọ́lọ́ ọlọ́run ẹ máa bá mi sàmì àṣẹ fún yeye wo lóríire ẹ̀mí yín á gùn lókè pẹ̀ bí kú bá gbowó Babátúndé o àìsíkì bí kú bá gbowó ẹ báwọn ọmọ rẹ̀ ìbá fún ikú lówó ikú ìbá gbẹran àwọn ọmọ bàbá ìbára gbògìnìpà ikú ògbówó ikú ògbòbí Bátúndé níkú mú lọ ikú dóró ikú polóore olówó ni mi ò sí ń jọ kú bá dé ọba ni mi ìjòyè ni mi ò sí ń jọ àṣàrà ìlú ààrẹ dé mọ́ gbogbo gómìnà pátápátá gbogbo sínétọ̀ pátápátá kọmíṣánná bí kú bá dé ikú ọ̀gbọ́lẹ̀kùn ipòkípò tá a lè wà nílé ayé bí kú bá ti dé kọ̀gbọ́n nǹkan kan ẹni tó bá dé sí ìní mú lọ olóòlù gbòǹgbò ní kú bọ́ bá ti dé kì í gbẹ́bẹ̀ gbogbo ẹbí àti ọ̀rẹ́ gbogbo òdílé baba nílé ìyá àti ilé baba gbogbo ẹ̀yin èèyàn òkè ńlá Ifọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ẹja ńlá lọ nínú bú ó ṣe ọkọ̀ ó mà ṣe bàbá Yéjídé o bàbá Yéjídé àyàwó ìṣòdì gbére bàbá Olúfọláhànmí kòkòrò ní ọ̀jẹ̀kẹ́ gbádùn òbí tó gbó Bátúndé ti lọ Délànà ti lọ ọmọ Bọ́láńlé orí àràn ẹkú léde bàbá rẹ̀ tó rebi kò sẹ́ni tí ò ní kú tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò ẹ má sunkún mọ́ Olúfúnmilọ́lá bínú sáwà Èdùmàrè àdúró tì yẹn kú ara fẹ́ra kù bàbá tó lọ sálákejì gbogbo ẹbí àtayá àtọmọ tẹ̀mẹ́ gbogbo ọ̀rẹ́ pátápátá ni wọ́n ń ṣe léde lẹ́yìn bàbá onínúure ikú dóró ilẹ̀ ń jẹ́ èèyàn èmi ò rí mọ́ o àìsí Babátúndé Délànà bá ọlọ́run ọ̀sọ̀run re èèyàn kì í bá ní rìn kọ́mọ́mọ́lé Bátúndé o ọmọ ẹgbẹ́ mọ́lúsà bíi agbóǹgbò àkàlà ọmọ erin jogún ọlá ọmọ òsílẹ̀ kó palẹ̀kùndé ilé bàbá tó bí ọlọ́mọ Abíọ́láké Isaac Babátúndé abájọ tó gbó lẹ́nu jẹjẹjẹ ọmọ ẹgbẹ́ mọ́lúsà bíi agbóǹgbò àkàlà ọmọ àtẹwọ́ gboyè ọmọ fọkọ̀ gboyè àtẹwọ́ mẹ́wàá ẹ̀wá náà fi gboyè nílé òkú lájẹjọ bí ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ lísà bíi agbóǹgbò àkàlà ẹ̀ńlá o nulẹ̀ àwọn bàbá yín ọba márùn-ún níbẹ̀ lóde Ẹ̀gbá Láké olóbùrò mo lè sọ gbogbo rẹ̀ lọ́kọ̀ọ̀kan ọ̀yá gbogbo wọn pátá ni wọ́n ń dádé ọba Olúbàrà ọba ni tí ń dádé ọba Àgùrọ̀ ọba ni tí ń dádé ọba Ọ̀sìnlẹ̀ ọba ni wọ́n ń dádé ọba Olówù ọba ni wọ́n ń dádé ọba Alákétẹ̀rí wọn ọba ni gbogbo wọn ni wọ́n ń dádé ọba ọmọ òròhún jẹ́ òròhún sọ ẹgbẹ́ ìlú kú ọmọ Adígè sòrò ọmọ yómù ọmọ yómù lóró máa ń ké ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo ní kí wọ́n forò hàn mí lẹ́gbàá Láké wọ́n ní kí n gúnyán kí n jẹ́yàn fòfò ní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 nnnínínínínínínnnínínínínínínínnnínínínínnnínínínnnínnnínínínnnínnnínínn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 nín 'Ọ̀dí aláàkọ́kọ́ tí mo délé wọn igi pẹlẹbẹ lásán ni wọ́n gbélé mi lọ́wọ́ nílé Aláké ìgbà tó tún dalẹ́ kejì ẹ̀wẹ̀wẹ̀ tí mo ní kí wọ́n forò hàn mí wọ́n tún ní kí n gúnyán funfun lẹ́lẹ́lẹ́ kí n ro kankan mi ní jọjọ ìgbà tí mo tún ṣe bẹ́ẹ̀ tẹ́ igi pẹlẹbẹ ni wọ́n gbélé mi lọ́wọ́ nílé orò Ẹ̀gbá mọ́lúsà bíi Ẹ̀gbá Láké ìgbà wá délẹ̀ kẹtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo ní kí wọ́n tún forò hàn mí mo tún gúnyán funfun nínínní mo tún ro kankan mi ní jọjọ ìgbà tí mo ṣe gbogbo ẹ̀ náà tẹ́ igi pẹlẹbẹ ni agbélé mi lọ́wọ́ wọ́n ní sẹ́mi ọmọ wípé yòmú lòrò òun máa ń ké wòmú lòrò òun ké ńlé Babátúndé ọmọ ẹgbẹ́ ìlú kú Adígè sòrò ọmọ orò ń jẹ orò ń mú orò ń kú yògbàyògbà kàkà kóró rẹ pagi lápàtì bó ṣe gbàgùdá orò rẹ lè pa onígbójọ bí ọmọ yẹn kégbéke ọ̀gọ̀gọ̀ ọmọ rúmọ̀rúmọ̀ bó délé òkílé Isaac Babátúndé dáná kó béèrè ọ̀nà kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní gbọ̀rún lọ. Ikú ṣe ọ̀dájú ni kú gbéralẹ̀ Oǹdè Isaac Babátúndé Délànà gbéralẹ̀ Oǹdè ọmọ sunkún ẹkún ọ̀dàbọ̀ ẹkún sun bàbá ṣe pé ẹkún lè jiyàn bàbá ìka gbéralẹ̀ kó dìde àmọ́ ikú
pọ̀ lápapọ̀ wọ́n ń pariwo pé ikú dóró gbogbo òkè ńlá gbogbo wọn ni wọ́n ń jẹsẹ̀ mọ́lẹ̀ torí bàbá tó lọ sálákejì kọ̀mọ̀mọ̀ sẹ́ni tí ò ní ikú tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò Bátúndé bọ́ ọ̀dọ́rùn ọ̀sọ̀run re. Fẹ́mi Ògúnyẹmí Ológùrọ̀ ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú àwọn ọmọ lóòkú ló ní kí n bá wọn kí bàbá àwọn tó rebi kò sẹ́ni tí ò ní ikú tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò tètè kọ́ wálé o Isaac Babátúndé Délànà tètè kọ́ wálé okú ọlọ́mọ tètè kọ́ wálé. Bàbá wa lọ ọ̀dàrẹ̀ mọ́ bọ̀ o bàbá wa lọ ọ̀dàrẹ̀ mọ́ bọ̀ o Isaac Babátúndé ọ̀dàjúlẹ̀ ọ̀run o bàbá wa lọ ọ̀dàrẹ̀ mọ́ bọ̀ o bàbá wa lọ ọ̀dàrẹ̀ mọ́ bọ̀ o bàbá wa lọ ọ̀dàrẹ̀ mọ́ bọ̀ o Isaac Babátúndé ọ̀dàrẹ̀.